Splendor. This is royalty, and this is top class leadership. Ẹjọ́ gbogbo ẹ̀yin agbófinró wa, ẹ̀yin náà ni a nígbàgbọ́ nínú yín. Bí nǹkan ṣe ń lọ kò fẹ́ rí bẹ́ẹ̀ mọ́. A ti ń dí àwọn àlejò wa lójú ràn. A ti ń dí àwọn àlejò wa lójú ràn. Èsì fẹ́ gbogbo eléyìí. Ọmọ kú ọmọ àrùn. A mọ̀ pé gbogbo wa la fẹ́ràn kábíyèsí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin agbófinró tẹ́ wà níbí. Bóyá ká ẹ jókòó ni. Ọba wa Abdulhakeem. All the senior officers will take in charge. All the rank and file should go. So move back. Ẹ jọ̀ọ́, ọba wa Abdulhakeem Abímbọ́lá bàbá ò fẹ́ kí wọ́n máa ti ẹnìkan gbọ́ngbọ́n. Èsì bàbá yèyé ò fẹ́ bẹ́ẹ̀. Nítorí náà, ẹ dá ẹ ṣeun, ẹ jẹ́ káwa náà ká bọ̀wọ̀ fúnra wa. Èkú bàbá yèyé ò fẹ́ bẹ́ẹ̀. Bàbá ò fẹ́ kí ìgbà yẹn ló wá di báwọn agbófinró ń tì wá gbọ̀ngbọ̀n. And of course, the Queen, the mother of all, a wonderful mother. Ṣé ti rí ẹjọ́ ọgbọ́n pátápátá àgbọ̀ pé gbogbo wa la fẹ́ràn. Ikú bàbá yèyé is Imperial Majesty. Àwọn adé kìíní. Ṣùgbọ́n bó ṣe jẹ́ bẹ́ẹ̀, bàbá rẹ̀ ṣe kó ṣe wípé kí wọ́n máa tì wá gbọ̀ngbọ̀n. Ẹ dẹ́kun ẹ jẹ́ ká bọ̀wọ̀ fúnra wa. Lémi gan tí mo dúró ń bí nísìnyí, ó di dandan kí n lọ jókòó. Ká tó tún wá sọ wípé àwa tó ṣe wípé iṣẹ́ wa kò pọ̀ níbí. Àwa náà mọ̀ pé ìlú Ọ̀yọ́ la fẹ́ràn. A sì fẹ́ràn ọba wa ẹni o. Ẹ̀rọ Ọlọ́run tún bà mí ní tí a rí ń bí lónìí. Ìlú Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin olólùfẹ́ bọ́ọ̀lù adúpẹ́. Ẹ̀yin ọmọ bíbí ìlú àmọ́ tí ń ráwọn ẹni bí ẹni tó yá mi lẹ́nu. Kábíyèsí ti wà ní Ìgbúnwà. Torí náà adúpẹ́. Mo sọ fún wa mo ní láìpẹ́. Ìwọ̀nba ní ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ́ sọ níbí tí ayò bá lọ. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ipò títí security lẹ́yìn kábíyèsí títí wa. Abẹ̀yìn ni pẹ̀lú àwọn ènìyàn bàbá ni bàbá wà ń bí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rí wípé a ò dí àwọn èèyàn wa lójú. Ṣàìsí ń gbọ́ àfi bí ẹni pé mo mọ̀ ní ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sún sẹ́yìn. Ẹ̀yin agbófinró ẹ dẹ́kun ṣiṣẹ́ yín. His Imperial Majesty ò fẹ́ kó di báǹtì ra wa gbọ̀ngbọ̀n níbí. Ẹ mọ orí èèyàn tó lọ́rùn fún wa. Mo rántí ọ̀rọ̀ àkọ́kọ́ tí bàbá yìí sọ. His Imperial Majesty ní cooperation for peace, love and justice for all. That is the demonstration of the fact that we have a God-fearing, we have a unique personality, a philanthropist by excellence, a very brilliant and analytical-minded father. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ fún wa, ẹ dákun mo bẹ̀ wá bóyá gbogbo yín lè ní ìwé ìléwọ́ bí ètò á ṣe lọ pẹ̀lú agbára
tí ẹ fún wa àti ìyọ̀ǹda a ó ṣe àwọn àtúntò díẹ̀ nínú ẹ̀ mo ti rí tí chairman LOC bàbá ti ń wò ó kò sí bí a ṣe irú nǹkan báyìí a ò gbọ́dọ̀ ya aláìmoore o ààyè gbọ́dọ̀ wà fún bàbá wa láti kí wa tí bàbá bá kí wa tán tí wọ́n gún wa a ò ní ya aláìmoore o ààyè gbọ́dọ̀ wà fún ẹni tó ṣe gbogbo ètò yìí tó fi rí báyìí ìlú Ọ̀yọ́ la wà and of course justice and equity ó dàbí bàbá fẹ́ ránṣẹ́ sí àyà mi já ni lẹ́yìn tí bàbá sọ̀rọ̀ fún wọn pé ẹni tó lọ́rùn lò tó ṣe tán láti gbé gbogbo ètò irú. ẹ ti rí pé ìlú bàbá wa la wà yìí mo ti wà lọ́yọ̀. ẹ ti rò pé nílùú Ọ̀yọ́ pàápàá tí a bá ti gbé ètò fún wa a ó ṣe é débi wípé àwọn tí wọ́n wà ní ìlú náà gan-an wọ́n gbà fún wa we will also have a sponsor speech bó ṣe yẹ kó ṣe wà nìyẹn dápẹ́ dáríjì ní tí ò bá sínú ìwé ìtẹ́lẹ̀ a ò ní ya bara mọ́ọ̀rẹ́ jẹ kábíyèsí wà láàrin wa ọlọ́run fúnra rẹ̀ ló bá wa ṣe his imperial majesty wọ́n ti wà ní bàbá ó fẹ́ kí wa bàbá ó fẹ́ ṣe ìsúre lẹ́yìn yẹn. gẹ́gẹ́ bí mo sọ fún wa ìpẹ́lá Africa Day first half àti eré sísá. The two teams that are playing today's match that are in the finals are the way up football club from Oyo being coached by Coach Tayo Ogunade. Ẹ̀dẹ́gbẹ̀rún sì ní gbọ́. His Imperial Majesty ni wọ́n fi ọ̀rọ̀ kágbé ẹ̀lẹ́ ní o. Ìta ń sọ fún wa ní pé àgbọ̀dọ̀ ya aláìmoore. Èèyàn á forí tì í láti ṣàdúró nǹkan tó tó báyìí. Àwa níjọ́ sọ̀rọ̀ kò dáa o. Ẹ má sì mí gbọ́ o. Tí Skinner bá ti dúpẹ́. Olórí ibẹ̀ wà jáwọ́ sí. Àwa gbọ́ láti ẹnu kú bàbá yèyé. Kábíyèsí. Ẹ̀dẹ́gbẹ̀rún kábíyèsí bá láàfin lẹ́ẹ̀kan sí. Kábíyèsí. Kábíyèsí sẹ́yìn náà ti rí bàbá mi. Ọ̀yọ́ ní gbogbo ètò ti bẹ̀rẹ̀. Àwa la mọ̀ bá a ṣe ń pọ́n balẹ̀, bá a ṣe ń yẹ ọba sí. Bàbá ẹ̀wò bó ṣe dún jáde. Kábíyèsí torí pa àmọ́ tọ́lọ́run fún wa ni. You are a wonderful father. You are a liberal-minded father. Àmọ́ bí gbogbo ilé Ọ̀wọ́ Adé ṣe ní sẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀. Òun nìkan ni. Ẹ̀sìn. Torí náà, tí ọ̀nàdébù wà sílẹ̀. Ìgbà sàmì náà wúlò. Ìgbà sàmì náà wúlò. Àwọn ọmọ ìwé yóò ti sọ ní. Kò yà mí lẹ́nu. Ẹni tí ó bá fi jẹ́ wípé pòfẹ́sọ̀ bí mi. Bàbá ẹ máa bọ̀ ẹ wá jókòó sí ẹ máa fún ọ láyè ẹ máa wọlé ẹ máa wọlé. Ẹ jókòó ẹ jẹ́ ká jọ mánéjì lè ẹ jẹ́ ká jọ mánéjì yẹn. Ẹ kàn sún ẹ̀ ó ti dábẹ́ yẹn ó ti dábẹ́ yẹn. Àgbọ̀dọ̀ bá dìde fún sáàmù àtúbẹ̀. Àwa ní rẹ̀spẹ̀tì ìlú wa. Ọ̀yọ́ la wà, àbí. Ẹ̀sùn mẹ́ta bọ̀ sáàrin wa. Oh, Zaya! Ajo pọ̀. Kò sí àkọ́kọ́.
Kí bọ̀ bá wọn lágbárí náà.